Muhammad Taufik, otherwise known as Lobanika. Àkọ́kọ́ ni pé mo fẹ́ kẹ́ lórí correct impression kan. Ọba Gandhi ò ní problem pẹ̀lú anybody. Ọba Gandhi ò sì ní problem pẹ̀lú Ayélára. Ọba Gandhi ò ní problem pẹ̀lú Yunusa. Ọba Gandhi ò ní problem pẹ̀lú Robita Abẹ́yẹ. And just as I said, Ọba Gandhi kò ní problem pẹ̀lú anybody. Clarification ni Ọba Gandhi ṣe. Movement àwọn Robita wọ́n wá wọ́n lọ sọ́dọ̀ Àyímọ̀. It's a branch body of Robita. Àyímọ̀ tó Ògbómọ̀ṣọ́ is a branch body and Robita. Mo rò pé ẹ̀ ń follow me. Good. Robita tan sin we completely as a whole. Gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá including Delta and Edo ni wọ́n ti wá. Kìí ṣe àṣàyàn láàrin ara wọn kan pé ọ̀rẹ́ mi tẹ̀lé mi ká lọ, ẹni tẹ̀lé mi ká lọ. Àti bárù rẹ̀ pàdé tọ́pọ̀. Wọ́n fi parọ́ pé ṣe Ọlọ́run làwọn bá wa ṣe. Yorùbá mi, so ìgbà tí wọ́n sì dé, wọ́n lọ sọ́dọ̀ Àyímọ̀. Kìí ṣe branch body wọn. Àwọn sì lójú wọn ní Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. Láti mọ̀ pé kílẹ̀ ń wò inú ìṣẹ̀lẹ̀. Rọ́ yìí ti kó lọ́rọ̀ kékeré, ẹnìkan ó sọ àsopá àwọn ọ̀gbọ́, wọ́n fẹ́ wù àgbàyà nìyẹn. Ìgbà tí wọ́n kúrò ńbẹ̀, wọ́n lọ sí ọ̀dọ̀ ọba láti lọ rí pay homage fún ọba lórí wípé kó mọ́ dàbí ẹni wípé àwọn àbáwọn kan lábẹ́ ẹ̀sìn Islam ló ń gbé ogun ti ìlú Ògbómọ̀ṣọ́ nítorí wípé ọba jẹ́ Kristẹni. Wọ́n ṣe yẹn náà, wọ́n ṣe dáa. Ìgbà tán sì débẹ̀, wọ́n gbọ́ ìwọ̀nba ọ̀rọ̀ tí Ọlọ́run ní kí ó lè jáde láti ẹnu ọba láti fi hàn wípé kábíyèsí ò ní problem pẹ̀lú ẹlẹ́sìn kankan àbí pẹ̀lú Ayélára àbí Yunusa. Then mo wà opportune láti wà níbi ìjókòó àkọ́kọ́ àti ìjókòó ọ̀dọ̀ ọba. Mi ò bá wọn lọ sọ́dọ̀ ti Yunusa. Mo padà sílé, mo ń wò náà, èmi náà ń wò live. Ìgbà tí Robita kúrò níbẹ̀, ìgbà tó di ijọ́ kejì, wọ́n lọ sílé Ayélára. Kí ni nǹkan tí wọ́n rí lọ́bẹ̀? Wọ́n fi wá ru ọwọ́ pẹ̀lú nǹkan tí ń lọ ní ìlú. Eléyìí náà dábẹ̀ pé gbogbo ayé rí. Wọ́n ṣe àwọn presentation wọn. Zubair Muhammad Taufik nínú yàrá mi ni mo wà. Èmi náà ti ń wò live torí kọ̀ọ̀kan mi. So ìgbà tí wọ́n kúrò ńbẹ̀, wọ́n ní láti lọ sọ́dọ̀ bàbá wa Ìbà Agbógundé láti lọ rí pay homage fún wọn láti fẹ́ appreciate wọn pé wọ́n hùwà àgbà torí pé àwọn ni wọ́n pariwo jáde níbi meeting tí wọ́n ṣe, níbi conference tí wọ́n ṣe ti àwọn Robita tí wọ́n ṣe níjẹ̀bú ní ìtàn fi ṣe 60th anniversary tí wọ́n dá Robita lẹ̀. Ariwo tí wọ́n á pa jáde o, àwọn gan ò sì ti torí rẹ̀ lọ sí Ìjẹ̀bú o. Ìbà Agbógundé ò torí ọ̀rọ̀ Yunusa lọ sí Ìjẹ̀bú o. Wọ́n lọ represent interest Ògbómọ̀ṣọ́ as a whole, bí n dàti pé ọba wa Christian ni wọ́n. Ìjókòó àwọn àpapọ̀ àwọn Mùsùlùmí ni. Wọ́n lọ sójú ọba. Kó tó wá dijọ́ tí ọ̀rọ̀ wa fi wá délẹ̀, ẹnìkan tí wọ́n pè ní aṣíwájú Mùsùlùmí ní gbogbo Southwest including Edo and Delta, àwọn náà tí ọ̀pá bọ̀ yóò tán kan bàbá wa kábíyèsí lábùkù, tán tó kan bàbá Adébóyè lábùkù. Àwọn ọ̀rọ̀ tí wọ́n lò fún kábíyèsí, àwọn ọ̀rọ̀ yẹn ò dá. Ẹni tó bá lè lọ rí wo fídíò yẹn,
ẹni tó bá sì ya ọmọ àlè ni ó dákẹ́ ni kò ní sọ̀rọ̀. Bàbá Mudirul Markaz Ọlọ́run bá kó bá lọ́rẹ̀ ẹ̀mí wọn kó ṣàlékún àlàáfíà fún wọn. Nígbà tí wọ́n rí àgbékalẹ̀ ọ̀rọ̀ bàbá wọn, wọ́n rí pé wọ́n rí ọ̀rọ̀ sọ tí ọ̀rọ̀ náà ò ní làákàì nínú, ṣùgbọ́n láti pé kọ́mọ́ bá dáríwó lẹ̀ wọ́n ní ìgbón tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ o làwọn náà ń gbọ́, làwọn náà sì mọ̀, àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wí a ó wá nǹkan ṣe sí. Ìgbà tó wá di ọjọ́ kejì ìní bàbá wa Ìbà Abógundé náà wá mé presentation pé ẹ̀wọ́n lọ́rọ̀ ẹ̀dàkùn ẹnìkan sọ̀rọ̀ fẹ́rẹ́fẹ́ wípé Ògbómọ̀ṣọ́ sí kíní, Ògbómọ̀ṣọ́ sí kíní, wọ́n sì sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àbùkù sí kábíyèsí, ẹ̀sì ló ti tán náà nù. Àmọ́ o tẹ́ ẹ bá mọ̀ wípé lódodo lẹ fẹ́ ṣe ìwádìí, lẹ sì fẹ́ ṣe àtúnṣe lójú ọ̀nà ti tẹ̀sìn, ẹ má ṣe ìdájọ́ lórí social media. Gbogbo ń tẹ́rí tẹ́ ń wò lórí social media yẹn irọ́ ló wà díẹ̀, òótọ́ ọbẹ̀ kò pọ̀. Àwọn onírọ́ yẹn ni wọ́n ti dominate social media. Àwọn tó lóòótọ́ ò lówó lọ́wọ́, so àwọn tó nírọ́ lọ́wọ́ tó ní tó pé wọ́n nírọ́ lára, wọ́n náwọn olówó tí ń ra ilé fún wọn, ra ilé fún wọn, wọ́n sálárì wọn, àwọn náà mọ̀ nǹkan tó gbà lérò tó fi ṣe nǹkan tí wọ́n ṣe. So nídìí èyí jókòó sójú kan náà kó sọ pé òun mọ̀ tí ń ṣẹlẹ̀ ní ìlú kejì. Ẹ dìde sí ọ̀rọ̀ yìí o, ẹ wá sínú ìlú, ẹ wá ṣèwádìí bọ́lọ̀ bá ṣe fún yín lágbára. Àwọn wá nítorí wípé kí àwọn ọmọ bá ṣe ẹsẹ̀ gbé àbí lórí prógrámù àbí báwọn ni wọ́n ṣe ṣe kí ní lọ́dọ̀ tí wọn lórí àgbàlagbà náà gbogbo wọn, onímọ̀wé àti títírà ní gbogbo wọn. A ò gbọ́dọ̀ sọ pé bóyá ẹnìkan ní ẹ̀sẹ̀ mọ́ kọ́ wọn pé wọ́n ṣe fẹ́ ṣe ní àìmọye ẹ̀mí táwọn náà tán ti yé nípa ẹ̀kọ́. So iná fi sọ pé the best thing ni pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àìmọ̀ tó jẹ́ branch àwọn, káwọn gbọ́ tẹnu wọn. Ẹ̀yin àìmọ̀ bó lẹ ṣe tẹ́ fi dójú lé imam. Àwọn ò dójú lé o, àwọn nǹkan tó ṣe fáwọn ni àgùntàn olóhùn bá ewúrẹ́ ṣe, ṣùgbọ́n ewúrẹ́ lọ́wọ́ ẹ̀yìn ló lọ́mọ ìyá òun kọ́, àwọn ọmọ ọjọ́jọ́ra pẹ̀lú tẹ́lẹ̀ tó ń fẹ́ mọ̀ tẹ̀lé ló fi padà lẹ́yìn rẹ̀. Fine, àwọn ìpáwọn bá ṣe, àmọ́jọ́ tó ti dé ló dé sọ fáwọn wípé gbogbo yín pátápátá ọmọ mi ni yín, gbogbo ń tẹ́ẹ̀bà mọ́ lò ọ̀dọ̀ mi lẹ́ẹ̀tì mọ́ wá gbà, àṣẹ ti padà sọ́wọ́ mi. Gbogbo nǹkan tó jẹ́ ti mùsùlùmí pátápátá kan lọ rí mọ́ tàbí òun lọ́wà oníkan kò fún. Kìí tẹ́ sí pọ́ sọ pé bóyá òun ọmọ wá ìmọ̀ràn lọ́dọ̀ wọn kọ́ pé ẹjá jọjọ́ òkájọ mọ́ sí ìmọ̀ràn kọ́ bó ṣe dé gbára ní kódà kìí lọ́sẹ̀ tó ti ní òun ò lè bá wọn ṣe, òun ò sì mọ̀ tí ń jẹ́ rọ́bítà ìgbẹ́nu wọn sọ̀rọ̀, mo wà lórí ìjókòó ni. So àwọn àìmọ̀ wọ́n láti prove ara wọn right wípé a ò dédé wọnú ọ̀rọ̀ yìí pé tó bá pẹ́ látọ̀dọ̀ àwọn ló ti wá ní kò bá ti wọ́. Àwọn kan náà fi ìfẹ́ nú àti ìjẹkújẹ iná fi ṣe ọ̀rọ̀ àyàn imam léètò ẹgbẹ́ pé àwọn táwọn jáwọn àfáà pé káwọn lè mọ bó ṣe ń ṣe àtẹntọ́ bá fẹ́ yàn mú sí screen wọ́n ṣe kí ní but wọ́n gbá wọn sẹ́yìn. Kìí ṣe gbígbá wọn sẹ́yìn náà ló jẹ́ problem, òun náà ló ti lé wọn pé òun pẹ̀lú èéjọ́ sálájọṣe. Àwọn ẹ̀nà kọ́míọ̀n ó lé wọn kúrò lọ́fíìsì ń bẹ̀ póhùn pẹ̀lú òun sálájọṣe. So gbogbo ìgbà tóhun fi ń ṣe ó ń lé gbogbo àwọn tó lè máa ṣírí tóhun fẹ́ wá ṣe l'Ógbómọ̀ṣọ́ kọ́ wọ́n láṣírí òun ni ìròyìn ti ní pláni fún lù. So gbogbo ohun tí ó mú tí ó súnmọ́ mọ́sálásí yẹn tí wọ́n fi máa àṣírí òun, àwọn yẹn lòun ti bẹ̀rẹ̀ sí máa
gbẹ̀dànù torí àwọn àìmọ̀ náà mọ́sálásí mẹ́ná tí wọ́n ṣe mítìnì nàkọ́míọ̀n gbogbo nǹkan gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ yẹn in ló make sure wípé ó wá ọ̀nà tó sáfi lé everybody kúrò ní ara mọ́sálásí kò jẹ́ pé òun náà ni ó mọ̀ govern rẹ̀ but ìrìn àjò rẹ̀ à ń fọkàn sí pé ìmáàmù lọ bá wá sílùú ṣùgbọ́n ó padà dàbẹ́ ní pé ó fẹ́ di sultan ó fẹ́ dọba ni lórí ọmọ lásán ìwú ní ti sọ́rí ọmọ lásán tí mo rìn fi bú o rọ́dà pé bá bí spẹ́lì orúkọ ni sọ iṣẹ́ ìgbẹ́kẹ̀ ìṣe Yorùbá ni èyún ẹni tí ń pèrà ẹ̀ ní mufti ìwú ṣe pé kìí ṣe Yorùbá so ọmọ lásán ọmọ lásán ni bí ọmọ lásán ni ní ọmọ tí ń ṣe inú ẹ̀ so èyí tó yá lẹ́nu tèmi lèmi ń pè pìtọ̀ èyí ọmọ lásán ìwú torí mi ò mọ̀ ní mufti tí wọ́n ti gba àbọ̀dì fúnlẹ̀ Yorùbá òun náà ti wá sílùú Ògbómọ̀ṣọ́ kìí ṣe pé lẹ́kọ̀ọ́ fohùn ránṣẹ́ wọ́n gbà lálejò lọ́wọ́ jókòó sílùú Ògbómọ̀ṣọ́ báyìí lédè sọ wípé Yúnúsà ò ní forí balẹ̀ fún ọba kìrìsìtẹ́nì kankan wípé sultan fídíò rẹ̀ wásà ó go viral èèyàn ó go viral fídíò rẹ̀ wípé sultan kó túmọ̀ sultan tó lẹ́yìn òkéwú nǹkan tí mo kàn mọ́ ní pín bẹ́ẹ̀ látorí alamtara kaifa lórí nọ́ọ̀sì mọ́ ha sórí mọ́ mọ́ fẹ́lẹ̀ yìí sí lọ́hun àbí? àmọ́ wọ́n fa wọ́n ké kọ́ wá túmọ̀ èdè elédè tán pè ní sultan kọ́ bá mi túlẹ̀ rẹ̀ sí Yorùbá kí náà pè ní sultan ọba inú dictionary mo ti wò pé àwọn Arab kí ni wọ́n pè ní tán bá ti pé kìníkà ní sultan wọ́n mú àwọn tẹ́mi náà wá àbájọ́ tó pé sultan of Sókótó Òkè ọba Sókótó Òkè ajẹ́pẹ́ tí wọ́n fẹ́ fi Yúnúsà jẹnu wọ́n fẹ́ ṣe ní sultan of Ògbómọ̀ṣọ́ land so that yóò fi tí ó ṣe déédé pẹ̀lú agenda tí wọ́n ní pẹ̀lú Rashidi Ìwó ọba ni lọ́hun lọ́dọ̀ tèmi àbúrò ní sí mi Rashidi Ìwó tàrí fi kọ́ àpèrè rẹ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹni tó bá wà lórí àpèrè yìí tó bá ṣe mọ́ ṣe nígbọ́n ṣe àmúhun ìbànújẹ́ ló jẹ́ fún Yorùbá àti àwọn ará Ìwó láti pé Rashidi yìí ṣe ọba lé wọn lórí so wọ́n fẹ́ kí agenda wọn kó ṣe déédé pẹ̀lú ti Rashidi Ìwó ìtumọ̀nú tán fi wọ́n ń kọ́ lórí kíkan wípé sultan 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 tí wọn ò bá gbà àwọn lè kógun wọ̀lú eléyìí ṣe pé propaganda kọ́ nínú kìí ṣe propaganda wọ́n sọ confidently ni kódà ibi tó gbé tí ń sọ pé kánlọ̀rí mọ́ kọ́ bó ṣe mọ́ wẹ̀ lódò kẹ́sì mọ́ kọ́ mọ́ ṣe mọ́ ẹgbẹ́ mọ́ torí tó gún bá dé tẹ́yẹ̀ bá já sódò yóò lè mọ́ bí ó ṣe wẹ̀ jáde ọlọ́ọ̀bá kúkú yóò bá yọ àbí bá mi so ẹ̀dàkùn ẹni ọ̀rọ̀ bá ń dùn kò ṣe fi lọ ni ìlọ̀rọ̀ tó wà lẹ́ pẹ̀lú mi lẹ́rọ̀lẹ́ àwẹ́pọ̀jú mo tún ti bọ́ síbò mi ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn so rọ́bítà láti lọ rí gbogbo àwọn yẹn láti kójọ àparípọ̀ ìní ẹ̀ láti ṣèwádìí kí ló ń lọ rí pé kí àwọn ọba ṣì ẹsẹ̀ gbé mo rò pé Yorùbá tó ń yé wa so ó lè ti hàn síbò mí kó mọ́ sí hàn síbò mí orí ọmọ kan mí mọ́ ṣẹlẹ̀ báyìí tó wọ́n pé ó gbọ́ gbúrò pé wà láìtàláì tí wọ́n mọ́ pé wà láìtàláì mi ò gbọ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo ayé sì gbọ́ tán òjò lásán gan tán àwọ̀sàgbìlà Ọlọ́run ní ṣe òjò ní lásán òjò máa ń rọ̀ ládùúgbò tílẹ̀ bá mọ́ téèyàn ó jí tí ọmọ sí ń gbọ́ sójò rọ̀ irú orun olè sùn òjò tó fẹ́ lè wú ilé lọ òjò rọ̀ gan o a ń bọ́ sí ọ̀rọ̀ tí ń sọlẹ̀ pé tí
in tí àwa lọ́kàn tó fi kàn wá lórí mọ́lẹ̀ ní ìsìn oúnjẹ kíkàlùkù ọmọ ọmọ bí tí kò jẹ́ kíkàlùkù náà mọ ọ̀rọ̀ tó fẹ́ dá sí ó sọ̀rọ̀ kó tó mọ̀ nǹkan tí ó fẹ́ dá sí ni and this is one of those things táwọn advice àwọn èèyàn the best venture you can put your money on that you don't need money the best venture you don't even need cash to run that is very very profitable in life is for you to mind your business. It's a very wonderful venture. And you can lose, never mind the business ara rẹ̀. So, àwọn tí wọ́n sọ̀rọ̀ láti dá mind the business wọn. The most painful and the most annoying thing ni wípé ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn. Ṣé wọ́n wá sí Ògbómọ̀ṣọ́ láti béèrè lọ́wọ́ ọ̀tún òsì. Wájú àtẹ̀yìn ìlú láti béèrè pé kí ló ń lọ. Tí wọ́n fi ń ṣe tí wọ́n ṣe lórí social media kálẹ̀ káàkiri àwọn nu Ọlọ́run. But the good part of it jùlọ tó múnú wa dùn gidi gan ni pé àwọn kan ti wá síwájú kí làbájáde wọn ọjà sójú tì ní ilé tí wọ́n committee tí mo ní wọ́n tí wọ́n ṣe. So àwọn rọ́bítà wọ́n hùwà àgbà àní tó bá wá ní kó hùwà àgbà ẹ̀dá pẹ̀lú gbókún nítọ̀ wọn jáde ká wù ọjọ́ orí rẹ̀ èèlò ni ẹ jẹ́ ká ṣírò rẹ̀ pẹ̀lú ọdún tó ti dára rọ́bítà lẹ̀ tí ó bá wá lè ṣe àpọ́nlé fún rọ́bítà pẹ̀lú ọjọ́ orí rọ́bítà a jẹ́ pé nínú kó jẹ́ pé wọ́n bí ire wọn ò sì tọ́ rí àbí wọ́n tọ́ rí ló ṣẹ̀ṣẹ̀ gbé. So